bàbá mi Ládọjà ní mo ti lọ bá gbé yẹn káàkiri mo ti gbogbo àwọn bàbá wọlé sójà kí wọ́n lọ sọkún bá pírẹsidẹ́ǹtì Bẹ̀nẹ̀ kọ́mọ pè ọ́ lẹ̀ mo sì fẹ́ máa ń kú tọ́nu gbogbo àwọn alágbára bẹ̀ mo ti lọ bá kọkẹrẹ balẹ̀ Abbas sọ fún Sunday pé kọ́kọ́ balẹ̀ wọn ò ní gbé wálé tí Ọlọ́run bá ṣe tí Bọ́lá bá di pírẹsidẹ́ǹtì ẹ̀ ń gbà ọ́ lẹ̀ lọ́wọ́ ṣé mo fẹ́ kọ sàdéhùn pé tó bá dọ̀dọ̀ báyìí. Bẹ́ẹ̀ni. Bàbá mi ò sàdéhùn pé tí bá dọ̀dọ̀ báyìí. Ó ní tí Ọlọ́run bá ṣe tí Bọ́lá bá di pírẹsidẹ́ǹtì lẹ́yìn tọ́lọ́run ó sì ṣe ti ṣe. Nígbà tó wá ṣe bàtí bàbá mi dolúbàdì mo wá ní bàbá mo ti ń pẹ́ lẹ́yìn òdì. Ọdún kẹrin rèé ilé sì ní tí bàbá yìí bá di pírẹsidẹ́ǹtì ó ní kí ní nǹkan olójú. Ẹ wá bá mi ṣàdúrà fún gbogbo ọba yẹn láti fi bàbá pa ọ̀nà ọmọ olúgbọ́n kí wọ́n fi ọba lé bàbá mi sẹ́nitọ́ His Excellency alága gbogbo ọlọ́balọ́ba àpínlẹ̀ Ọ̀yọ́ pátá. Ládọjà lọ́lọ́run fún ní alága lọ́ba. Ṣúṣáyì. Ẹnu rẹ̀. Ayé mi. Ẹni kí mo kọ́ bá gbé fún sí. Bàbá àgbà olóyè kan dé gbò, wọ́n ní mọ̀ lára yá sàtàrú sọ̀rọ̀ kan ní ìsìn. Wọ́n ní gbogbo èèyàn kọ́ lọ́lọ́run ṣe bẹ́ẹ̀. Wọ́n ní gbogbo èèyàn kọ́ lọ́lọ́run ṣe bẹ́ẹ̀ sí. Orí ọ̀fẹ́ Ọlọ́run orí gbà. Bàbá ní orí ọ̀fẹ́ Ọlọ́run àwọn rí gbà. Wọ́n làwọn mọ̀ bẹ́ẹ̀. Gbogbo ìgbésí ayé mi, Ọlọ́run rẹ̀ ká máa gbọ́dọ̀. Irú ìwé ìdọ́sẹ̀lẹ̀ lé mi sí. Tí inú mi ń dùn, tí inú ẹbí mi ń dùn. Àbí ẹnìkan lọ́lọ́run lọ. Ẹni tọ́lọ́run lò. Èmi ò mọ̀ pé irú oore báyìí yóò padà ṣẹlẹ̀ sí mi lọ́dọ̀ wá. Kémi ò mọ̀ tó. Mo ti ń tẹ̀lé bàbá mi rà sí ìdájọ́ ìlànà ìdájọ́ tó fún mi. Bàbá tí ẹ wá ń wò yẹn, kò ní sọ nǹkan kọ́ mọ̀ sí. Aládùn. Bàbá rà sí ìdájọ́ ìlànà aládùn. Gbogbo kí wọ́n máa ṣẹlẹ̀ sí ìdá láyé. Ẹ̀kùn ẹ̀rọ rọ̀ wá nílẹ̀ o. Gẹ́gẹ́ bí security. Èmi ò mọ̀ pé àwọn ewu tí ó padà gbà lórí mi ọjọ́ iwájú ni mo pa á mọ́ lọ́dọ̀ Bàbá wa Muhammadu Buhari, former president, Ọlọ́run. Àti bàbá wa Malami. Àwọn ní wọ́n lọ pa níjọ́ kìíní àná. Adisa. Ẹ̀mí wa ìbàkẹ́gbẹ́ bàbá. Wọ́n ní wọ́n lọ pa níjọ́ kìíní àná. Ṣùgbọ́n Ọlọ́run ọba tó ń bi déédé lọ́dọ̀. Ọlọ́run bá ń fọwọ́ kí bàbá mi àjà ní mélòó. Bàbá dáadáa. Bàbá wa sọ̀rọ̀ kí nígbà tó ṣẹlẹ̀ wá pé bàbá. Àbẹ́wà bàbá ní ọmọ sọ fún mi ní ọmọ tó ṣẹlẹ̀. Ṣùgbọ́n mo sọ ọmọ kí ní Sunday. Kì í ṣe òògùn tó ní. Ọlọ́run fẹ́ jẹ́ ọmọ pé òun lọ́wọ́ ayé. Bí o bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀, ó léwu. Ọmọ ìpé òògùn tó ní òun tó ní. Ó nígbà tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí kẹ̀lẹ́ ń lọ bẹ́ẹ̀. Torí ó parí ẹgbẹ́ ní ọ̀sẹ̀ ìyá mi sùn. Ìyàwó mi wá ní tó ń bá jí ló. Wọ́n àmọ́ ọ̀pẹ́lọ́ pé Ọlọ́run ṣe kìí yọ̀ lágbára. Tí ó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n wá ká mi mọ́lé ń jọ yẹn. Ọlọ́run ọba tó ní mi, ó lẹ̀ mí èmi lọ́dọ̀, ó yọ mí. Àmọ́ rò pé agbára àyẹ̀ náà lọ́pọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá mi àgbà mi. Ẹ̀yà fà, kìí ṣe mi ìgbà ẹ̀bà púpọ̀ lọ́wọ́. Ẹ̀bà mi púpọ̀ lọ́wọ́ Ọlọ́run ọba tó ní. Alhamdulillah. Ọba tó pa
mi mọ́ ní ọjọ́ ìlú ohun tí ó ṣẹlẹ̀ lọ́la ní àdá lórí wa. Ẹ bá dúpẹ́ fún bàbá wa President Tinubu. Orí ọ̀fẹ́ tí mo rí gbà lẹ́nu ó jẹ́ ìjẹ́ pé bàbá mi Ládọjà lọ bá. Tí ọba jẹ́ Yorùbá, ó lè mọ́ gbà tó bá jẹ́ lédè mí, ó lè mọ́ gbà sí bàbá lẹ́nu. Ìgbà tí Buhari ń bẹ́ẹ̀ bàbá mi ló bá bàbá Ládọjà tí ìjọba náà ó gbé gbèsè ọlọ́pàá gbé ìyà. Ọgbà sílẹ̀ ní orí pé àwọn náà bẹ́ẹ̀ orí ọ̀pẹ́ tí wọ́n ní lẹ́yìn sí pé yóò bá lẹ́ni tí bẹ́ẹ̀. Àwọn Yorùbá wá ní ọmọ ẹni oníṣẹ́ ní bẹ́ẹ̀. Bàbá ìwò pé kò sí ẹ̀ṣẹ̀ tí Sunday lè ṣẹ̀ mí. Wọ́n bàbá rẹ̀ ní Ládọjà. Ó sì wá bẹ̀ mí. Ó ti ẹ̀ bú mi. Ó wà tí ọ̀dà ọmọ mi náà sì lè. Àti pé gan kò kú mi. Ìjà tó sì ń jẹ́ àkíkà gbogbo ọmọ Yorùbá ní bàbá mi wá ní bọ́bá gba ìdọ̀bálẹ̀ bàbá mi Olúbàdàn ní bọ́bá gba ìdọ̀bálẹ̀ bóun ṣe wáyìí gbogbo tó ń bá wá tẹ́ẹ̀ bá fún ẹyọ ní asọ́lẹ̀ fún. Ó ti ẹ̀ gbọ́rọ̀ sí ọba ṣàdúrà fún ààrẹ orílẹ̀-èdè wa pé ó ti ẹ̀ gbọ́rọ̀ sí àwọn ààrẹ. Ẹ wá bá mi ṣàdúrà fún gbogbo ọba lẹ́yìn láti fi bàbá pa ọ̀nà ọ̀bọ̀n olúkún. Kẹ́ wọ́n fi ọba lé bàbá mi sẹ́nitọ́ His Excellency alága gbogbo ọlọ́balọ́ba àpínlẹ̀ Ọ̀yọ́ pátá. Ládọjà lọ́lọ́run fún ní alága lọ́la. Ọlọ́run ọ̀sán ti bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ fún Ládọjà. Kò sókun tó kọ ojú sójú Ládọjà ní tí òun ni. Ẹ̀tọ́ lọ́mọ rẹ̀ ti ní yóò di ọba. Kò sọ pọ́tẹ́ fẹ́ dá. Bí bàbá mi ò jolúbàdàn, bí bàbá Tinubu ṣe débẹ̀ náà yọ lọ gbà mí lẹ̀. Torí ìyẹn rẹ̀ ní. Níjọ́ tí wọ́n ti mú mi ilé ńkú tọ́nu bàbá mi ní bọ́kẹ̀rẹ́ balẹ̀. Ìmọ̀ ọ̀ràn ọmọ sí ẹkọ ọmọ fún olówó oúnjẹ èmi ní bàbá rẹ̀ Ládọjà ó sì sinmi gẹ́gẹ́ bí ọmọ. Abbas tí ń wà wọn ni bàbá mọ ọ́nà kọlọ fún mi lówó nù sẹ́. Bàbá wa ní ìpamọ́rọ̀ wa o torí pé tí wọ́n bá gbé ọ wá sí Nàìjíríà Buhari ọ̀pá ọ̀nà. Ó ní èmi wá ti bá gbogbo àwọn àgbààgbà Yorùbá sọ̀rọ̀ kọ́lọ̀ ń fọrùn kẹ́ bàbá wa bàbá tó wà lẹ́kọ̀ọ́ yìí bàbá mi olórí afẹ́fẹ́re bàbá mi Ládọjà ní mo ti lọ bá gbé yẹn káàkiri mo ti gbogbo àwọn bàbá wọlé sójà kí wọ́n lọ sọkún bá pírẹsidẹ́ǹtì Bẹ̀nẹ̀ kọ́mọ pè ọ́ lẹ̀ mo sì fẹ́ máa ń kú tọ́nu gbogbo àwọn alágbára bẹ̀ mo ti lọ bá bọ́kẹ̀rẹ́ balẹ̀ Abbas sọ fún Sunday pé kọ́ fọkàn balẹ̀ wọn ò ní gbé wálé tí Ọlọ́run bá ṣe tí Bọ́lá bá di pírẹsidẹ́ǹtì ẹ̀ ń gbà ọ́ lẹ̀ lọ́wọ́ sẹ́mo fẹ́ kọ sàdé nǹkan tó bá dọ̀ lóba rẹ̀. Bẹ́ẹ̀ni. Bàbá mi ọ̀sàdé nǹkan tí bá dọ̀ lóba rẹ̀. Ó ní tí Ọlọ́run bá ṣe tí Bọ́lá bá di pírẹsidẹ́ǹtì. Lẹ́yìn tọ́lọ́run ó sì ṣe. Ó sì ti ṣe. Nígbà tó wá ṣe, bàtí bàbá mi dolúwa rẹ̀ mo wá ní bàbá mo ti ń pẹ́ lẹ́yìn òdì. Ọdún kẹrin rèé. Èyí lẹ́sìn ní tí bàbá yìí bá ní pẹ́. Ó ní Sunday mo ní bàbá mi jókòó lẹ́gbẹ̀ẹ́ gẹ̀ẹ́sẹ̀ mi ń bí à. Ó wá mú lẹ́gbẹ̀ẹ́ olóyè ìyàwó rẹ̀ Ìyábọ̀dé lọ́yà ìyá mi wá bọ́lẹ̀kẹ̀ oyè ọbọ̀ sí lọ́rùn ó lọ wà nílá ìpẹ́ àwọn wá pè mí lọ́jọ́ Jímọ̀ tó lọ yìí ọjọ́ àánú ọjọ́ orí lọ́rọ̀ Ọlọ́run ní nǹkan bí aago mẹ́wàá kọjá ìṣẹ́jú mẹ́ta géré ni mo wà ń kú tọ́nu bàbá mi wá pè mí Sunday mọ́ ní kábíyèsà kájọ kọ́lẹ́sà ń bọ̀ wà wọ́n ní mo wà lẹ́yìn òdì náà ni ó ní ìdí ẹrù rẹ̀ mo wà lọ́dọ̀ president gbogbo ohun tí mo bá tí ọba ṣe mo ti ní ó ṣe tiẹ̀ fún mi ó sì ti ṣe gbogbo ẹni bá wá dá ọdún ọsọ pé mi bàbá rẹ̀ Rasidi Ládọjà mọ́ni ọmọ bọ̀ ní ó ní máa bọ̀ báyìí èmi yóò sì débàdàn lọ́jọ́ Sátidé bàbá débàdàn ó èdè ni mo ní bàbá mo ń dẹrù mi lọ́wọ́ ni mo wá gbéra láàárọ̀ ẹ̀jẹ̀ gbọ́ ti tọ́ ẹ̀jẹ̀ gbọ́ lọ́jà ìlọ́bí tó wù ọ́ ẹni ọba dún ọdún pé bàbá rẹ̀ sínú ilé rẹ̀ ń bàdàn tí mímì ò ní mì sí ẹ president ti mẹ́mẹ́ yóò bá dé
bàbá rẹ̀ sì ni mo sì ti lọ bọ́ dọ̀bálẹ̀ bá ó sì ti ní òun fi Ọlọ́run lẹ̀ kò sí ẹnì kankan tí ọmọ ọgàn gbogbo tó bá ṣẹlẹ̀ sọ pé mi bàbá rẹ̀ mo ní ọmọ bọ̀ gbogbo òròyìn bẹ̀rẹ̀ sí gbé. Koiki Media bringing the world closer to your doorsteps today being the 25th of January 2026. Koiki Media. Mi ò jíjọ kan kí n rí orí pé mo ní padà wá lù. Gbogbo etí mò ń wá ń gbà yẹn, mo ń fa gidi wá lọ́la bàbá mi Olúgbọ́n. Bàbá Olúgbọ́n ò ní mọ̀ bọ̀. Ẹni bá dọ̀dọ̀ bí bàbá ìṣẹ̀lẹ̀ òun náà sọ pé ṣùgbọ́n tí ìyẹn ju ẹ̀ tán o. Ṣùgbọ́n wíwá tó ń wáyìí mọ bọ̀ náà tí ẹ̀ mọ wọlé ọmọ jáde. Mi ò wá nígbà fún ìjọba ìní ọ̀yẹ́ bí. Mo wá ń pe bàbá mi lójúmọ́, kábíyèsí Olúbàdàn. Bàbá mi mo sẹ́ni mẹ́sẹ̀jì bẹ́ẹ̀ mo ń sẹ́ni sí bàbá òní, mo ń sẹ́ni sí gbogbo wọn, mo ń sẹ́ni sọ́lọ́wọ́. Bàbá mi ẹ mọ́ wọ́n mo tún wálé mo wá ń sẹ́ni sí bàbá mi Olúbàdàn. Mo wá dìde àrùn àbíjẹ̀fà. Mo tún kábíyèsí Olúwa mo ní kí ní oníbẹ̀mí àti ẹ̀fẹ́ kíra wa. Olúwa mi mo ní kí ní o kí ìyá mi lọ́yà Ìyábọ̀dé ìyá mi mo ní kí ní ó lé dáadáa lẹ́jímà. Orí àwọn ọ̀fọ́mántì tèmi náà sọ fún mi lọ́dọ̀ Olúbàdàn pé bàbá ń lọ ọ̀dọ̀ pírẹsidẹ́ntì orí rẹ̀ ní sí lọ ṣùgbọ́n ọ̀lọ́ sáà mọ̀ kí. Wọ́n lọ ní pé ọjọ́ tí mo ti kú òǹlù yìí àwọn bàbá àfa yìí ò fi mi lé mi lọ. Ilé sẹ́ndì owó àkàwọ̀ kan sí mi. Mo bá ti wá jókòó fún ọ lówó Buhari ti ti gbogbo àkáǹtì ó lé mi kú òǹlù ọmọ mi kan bẹ wọ́n pè ní Sami Ìjàpá òun ló tún léṣe Sami Ìjàpá ló tún léṣe. Buhari ti bá ọgbọ́n ẹ̀jẹ̀ ẹ̀kú mọ̀ bàbá ọ̀pá yẹn ọ̀pá dògán ọ̀pá bàbá ọba àkẹ́jẹ́. Àwọn bàbá yìí wọn ò wá pinnu lélẹ̀ ọwọ́ sàpọ̀ wọn bá mi bẹ lọ́hùn dojúmọ́ bàbá wọn á pè mí pé àní máa padà wálé sẹ́ ẹni tí ó dìde tí ó lọ wọ bẹ̀bẹ̀ lọ́dọ̀ àwọn alágbára Nàìjíríà tó sì lọ wọ bọ̀ ńlé Ọlọ́run pèpè fún ọ. Ọlọ́run wá kan bàbá mi Olúbàdàn ẹ wá bá ń pè lọ́hùn pé kí ẹ̀mí bàbá mi Ràṣídì Adéwọ̀lú Ládọjà kọ́lọ̀ bá gúnlẹ̀ ní náà ọmọ bàbá kárẹ̀ jẹ́ ọmọ lè kó ní ẹrù ẹ̀ ọmọ jẹ́ kí pé ẹ̀mí àwọn ọmọ bàbá Ràṣídì Adéwọ̀lú Ládọjà Olúbàdàn kẹ́mi wọ́n kú bàbá wa Bọ́lá Ahmed Tinubu kọ́lọ̀ pa wọn ọmọ ìgbé wọn rí gbàgbé kíjọba yẹn gbọ́ba Nàìjíríà wọn bàjẹ́ kọ́lọ̀ ń ṣe gbà sí wọn kọ́lọ̀ ń ṣe nípa wọn gbà sí bàbá mi lẹ́nu láti yọ̀ọ̀dá mi gbogbo tó máa ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run kọ́lọ̀ máa ń yọ̀ọ̀dá gbogbo tí bàbá Ahmed Bọ́lá Tinubu máa ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run kọ́lọ̀ máa ń yọ̀ọ̀dá lásìkò pé ọjọ́ Jímọ̀ lọ́jọ́ tó yọ̀ọ̀dá mi kọ́lọ̀ bàbá yẹn yọ̀ọ̀dá mi kọ́lọ̀ mi ìyàwó àtọmọ fún mi ẹ̀rọ bá wọn lo èbó mi lé wọ̀lú gbogbo dúkìá ti bàjẹ́ gbogbo lẹ́mí náà ti bàjẹ́ gbogbo dúkìá mi náà ti bàjẹ́ ó kọ́ lọ́mù àwọn ọmọ tó wà ní ọmọdé ń tàyé mi. Sọ́lẹ̀ wọ́n ti sọ ní di àdúrà fún wọn. tí mo bẹ̀rẹ̀ ọ̀hún fún ìsinmi pé ẹ bá mọ́ aṣáájú àwọn ní bàbá mi Adéwọ̀lú bọ́bá gbà ìjọba. Koiki Media bringing the world closer to your doorsteps. Alága ọjẹ́. Ẹ mo rí jà ní mo rí. Kó wà pẹ̀lú. Máa ń gbé yà ń bí báyìí. Koiki Media bringing the world closer to your doorsteps. Ẹ máa bá wa ká lọ.